Orílẹ̀-èdè Nàìjíríà yóò di Apewaawo tí Tinubu bá ń tẹ̀síwájú nínú iṣẹ́ rere tó ń ṣe. Senatọ Chris ló sọ bẹ́ẹ̀. Aṣòfin tẹ́lẹ̀ rí tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Abia nílé-ìgbìmọ̀ aṣòfin àgbà tó tún jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípìnlẹ̀ náà, Senatọ Chris Adigije ti sọ gbangba-gbàngbà pé tí ààrẹ orílẹ̀-èdè yìí Siwaju Bọ́lá Ahmed Tinubu bá lè lo sáà méjì sí lọ́fíìsì, ayé yóò gbẹdẹmukẹ fún àwọn aráàlú púpọ̀. Bákan náà ló tún rọ àwọn èèyàn gúúsù ìjọba ìbílẹ̀ Apewaawo àti Umuahia pé kí wọ́n fìmọ̀ ṣọ̀kan ṣáájú ìdìbò àpapọ̀ ọdún 2027. Adigije ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ nílùú Umuahia níbi ètò kan tí Apewaawo àti Umuahia Initiative gbé kalẹ̀ lábẹ́ ìdarí olóyè Apewaawo tí wọ́n ti fi jẹ bàbá ẹgbẹ́ náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí gudugudu méje àti yàyà mẹ́fà tí ẹgbẹ́ náà ti ṣe, ó ní ọlọ́gbọ́n dorí ẹja mú ní ààrẹ Tinubu. Ó ní ó dàbí pé ó mọ̀ ju gbogbo àwọn lọ, tó sì tún jẹ́ pé ó ń tọ ọ̀nà títọ́. Ó ní owó oúnjẹ tó gbẹnu sókè nígbà kan ti wálẹ̀ báyìí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé owó epo bẹntiróòlù náà ti ń wálẹ̀ àti pé tí Tinubu bá láǹfààní láti tẹ̀síwájú, ìrọ̀rùn yóò dé bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Nítorí ìdí èyí, ó sọ fáwọn èèyàn Apewaawo àti Umuahia láti fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n lè jáwé olúborí lọ́dún 2027.